dayọ̀ lónìí gbogbo ojú tí wò mí pátá ogun tó ń jà ẹ́ yẹn ó ti borí ẹ̀ lónìí. men at work ẹ kúṣẹ́ o àfọ oníjàlá gbogbo ọ̀nà ṣáàlẹ̀ nígbà láti rí àwọn èèyàn jẹ nígbà tẹ́ ẹ fẹ́ ṣiṣẹ́ ẹ wọ nǹkan ẹ tó rí wọn tó ń ṣe wàhálà tó ń ṣe bí pásítọ̀ ìgbàdé tó ń ran gbogbo orí tó ń làágùn yẹn yóò rò pé fẹ̀yìn náà ní débẹ̀ àwọn ò lẹ́bí tó lè lọ ṣàdúrà fún ẹ láti tó fi ranjú ṣàdúrà fún yín yẹn tó bá lọ fi ṣàdúrà fáwọn fámílì ẹ wọn ò ní mọ̀ láàfà à ń bèèrè ẹjọ́ lọ pàtẹ àdúrà tí ń ṣe yẹn ẹjọ́ lọ pàtẹ sí fámílì àwòsí wọn tí ó bá rẹ ní dá lóhùn ṣé tí a kàn láìkì ẹ̀ tán lẹ̀ Yorùbá náà alóhùn ọba àlekọ́lá òdòrò ní àsìtẹ́jì bìlà pé mí má dẹ́ lóhùn gbogbo nǹkan ṣe ẹni wọn ló lè ṣe fúnra ẹni wọn gbà wọn ṣe ẹyìn wọn ṣe yẹ kọ ọmọ ni wọn ti ń tán fi ń tàn yín jẹ náà nìyẹn ẹni gbọ́kú ọmọ ẹni gbọ́kú ọkọ ẹni kúkú òjijì ẹni fọjọ́ ọlọ́jọ́ lọ ṣàdúrà tó gbẹ́sìn lọ nìyẹn ta ni ó fọjọ́ ọlọ́jọ́ lọ kí ni jẹ́ kú òjijì Ọlọ́run ọba àlekí ọlọ́lọ́ba tó mọ ẹbí bàtọ́ dà ó lọ ọlẹ́ ọ̀rọ̀ ọmọ yín lórí iṣẹ́ yín ẹ mọ̀ sẹ́ndì sàárà yẹn àwọn yìí náà ni wọ́n lé ọyìn wáyìn bọ́ọ̀sì láti wá mọ̀ ṣẹbọ ìkan ń pariwo ń làágùn náà nìyẹn ó làágùn ẹ wo bó ṣe ń làágùn àdúrà o ẹ ti rí ẹ tún wo bí títí ń polówó ẹyin adìẹ kọ́ lọ fi ṣàṣejẹ. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Èèkàn pé wọ́n ń pè ní ewé àánú àti ewé àtẹwọ́gbàrí méjì yẹn wá bú papọ̀ mọ́ ata ìyèrè wá wá epo iyọ̀ wá ṣe láti jẹ wá jẹ wàláì lẹsí wá jẹ wàláì lẹsí bó ti kúnra yẹ wàláì yóò yẹ. ẹ̀dẹ̀ ń ta àwọn èèyàn jẹ ẹ ní rí àfáàrẹ kan àfọ oníkẹ́ tó ní tìjú kọ́dà kó má jọ ní súnà tí ó máa ṣe dáadáa bí àwọn eléyìí ṣe bí pásítọ̀ yìí ẹ ní tìjú tó ní tẹ́yìn fẹ́ jẹ apá ẹ̀dẹ̀ wá sọ ìbáàdà ẹ sọ di ẹ̀fẹ̀ máwọn èèyàn lọ́wọ́ wọ́n yé báyìí ẹ̀ ń ṣàdúrà wọ́n máa ń ṣàdúrà fún yẹn ẹ lè wà lórí TikTok bóyá ń ṣe program mi bóyá ń ṣe kíní kan ẹnìkan kan ṣàdúrà Ọlọ́run jẹ́ ẹ ṣàánú gbogbo wa ọdún tí wa o wọ́n fi wálẹ̀ o àmì kókàǹkù dẹ̀ máa bá tiẹ̀ lọ kẹ́yìn kan wá sọ di bí wọ́n ti pọ̀ jù. Allah Adéṣẹwà ẹnì máa táìpù àmì náà ẹnì máa ṣe àdúrà yẹn ẹnìkan ń bẹsẹ̀ ẹnìkan ń bẹ náà ọ̀rẹ́ rẹ tó níbi àdúrà wọ́n bá ń ṣe àdúrà yìí sí ẹnìkan ń bẹ náà àwọn olólùfẹ́ rẹ tó pé nínú ara rẹ kó ìdá ń bẹ lára rẹ bá ń ṣe àdúrà yìí sí bá ń ṣe ìwà dúdú yìí sí tí bá ti ń jẹ ìwà dúdú yìí. náà jẹ olóríire àkọ́kọ́ tí ó ṣáájú ó dátọ̀dọ̀ tiẹ̀ wàá donate ti yé báyìí lórí sàrà àdúrà tá a dákọ̀ odidi àpò yọ ńláńlá ẹyọ kan báàgì kékeré 26,000 ní ńláńlá 35 Prince Eva Ọlọ́run ní kájú ànúkò lára yín. Ọlọ́run ò dákun gbogbo ohun tí ń jẹ́ ìràn ìjákulẹ̀ inú ayé ẹnì kọ̀ọ̀kan wa gbogbo ohun tó ń fàjákulẹ̀ sínú ayé wa gbogbo ohun tó ń fàjákulẹ̀ sínú iṣẹ́ wa Ọlọ́run dákun bá wa mú kó fẹ́ ẹnì kọ̀ọ̀kan wa. àwọn tó ń lọ ń ṣàwọn àdúrà yìí náà ó lè dọ̀sán kó tún rí wọn bí iyẹ̀pẹ̀ tó ń gbé síwájú àtàsọ́lọ́jì àbíkọ́ ní WhatsApp wa ẹ̀ṣẹ̀ kìíní kan sàárà yìí náà ni wọ́n fi ṣe yín ni wọ́n rí àwọn èèyàn jẹ́ bẹ́ẹ̀ bá lọ sẹ́ẹ̀tì kámẹ́rà sójú àwọn bàbá ẹ mọ̀ ní kìíní kan gbogbo bùkátà ayé yín ẹ wá ń gbé wá báwọn èèyàn. iṣẹ́ tí bàbá fẹ́ sà fún wa ó di iṣẹ́ ńláńlá ni o kí wọn náà lè mọ̀ pé nǹkan ń bẹ lọ́dọ̀ àwọn àgbàlagbà ni kí láti sọ pé bàbá tó ń lé mọ́ níbi tọ́dọ̀ orí wọn dé yìí ta lẹni tó lè ra sẹ̀mó kan fáwọn ọmọdé kí ó jàre torí Ọlọ́run èèyàn mẹ́ta ni mo nídìí àwọn àti ráwọn èèyàn rárá ìṣe fún wa lánàá ẹ jọ̀ọ́ olórí aláàánú wo lòun náà pé àmì náà bímọ ọ̀yà mo nídìí èèyàn mẹ́ta torí Ọlọ́run tó lè bá wa dá sówó sẹ̀mó àwọn kan ń bẹ kọ́dà ipa àwọn ka láti ṣe kíni láti ipa àwọn ka láti ra sẹ̀mó báàgì 5 láti ra báàgì 10. ìdìnnà sọ tọ́lọ́ sẹ́kìn. àdúrà ń bẹ lọ́la níparí àdúrà ń bẹ lọ́la o bàbá rẹ̀ nira kùránì ibi tọ́lọ̀ ní ká gbó kùránì náà dé tó àdúrà ń bẹ lọ́la ní dédé aago 10 so ti yé báwọn ní dédé aago 10 jọyìn wa so ti yé báwọn ní sìn kọ́lọ́n kó gbàdúrà wa kó síjú àánú ẹ̀wò wa èèyàn wo lòun náà tó fẹ́ ra kùránì àní mo nídìí èèyàn 5 tó tẹ̀lé ra kùránì ká parí prógámù tó lọ lọ́wọ́ kùránì kan 5,000 naira ni o bàbá fún wa ní àṣírí yìí látijọ́ tí a ti máa ṣiṣẹ́ bàbá ti ju nǹkan báyìí lẹ̀ fún wa ó ti pẹ́ o bàbá fún wa ní àṣírí téèyàn lè lò láti fi wá àlékún ìmọ̀ sínú ayé ẹ̀dá wàláhì bá mi gbà mú kí ní ẹ̀fún fún pámi mú dájú báyìí èyí òun tiẹ̀ tó ti báwọn nísìn
eléyìí tiẹ̀ bàbá kó fún wa ni bàbá ní pé gbogbo ẹni tí Ìlíàmù ní ṣiṣẹ́ fún wọ́n hàn ní àtú fún yẹn ni tí wọ́n bá hàn ó níye àǹtí mi ó níye ìgbà tí wọ́n fi hàn àǹtí mi wọ́n máa gbìyànjú wọ́n máa gan 1111 sínú ọpọ́n ọ̀la sínú wàhálà èyí àkọ́kọ́ eléyìí ẹlẹ́ẹ̀kejì subhanallah wọ́n dá wọn lóhùn ṣàdúrà fún rẹ anabi àdúà mukhul ibada àdúà ó ní mùdùmùdù jọ́sìn pé ọlọ́run fún rẹ ìgbéraga ló bá ẹ tó fi lè jókòó ṣàdúrà fún rẹ ọlọ́run lẹ́yìn tí ìgbéraga bá tẹ́ ẹ lè dúró pọ̀ ọlọ́run fúnra yín tí ọlọ́run ní inú já náà rẹ̀ ń lọ ẹ má dáhùn eléyìí lóhùn wọ́n ń wá àtàn fẹ́ jẹ ni olè ni wọ́n pọ̀ bẹ́ẹ̀ kò sí ti jẹ́ special prayer 7 days prayer 10 days prayer torí nǹkan fẹ́ rí ẹ jẹ ni o tó bá ti wá lò ní gbọ́ ò ní gbà ó bọ́ lọ́n bẹ́ẹ̀ o eléyìí ṣàdúà àdúà kì í ṣe tí wọ́n mọ̀ ṣáárì mi làwọn eléyìí kàn ń ṣe wallahi láì ṣe pásítọ̀ Ajídára àǹfààní ẹ̀ ó kó kándù sínú àgbàdo àbọ́kà bàbá kẹsà sọ àwọn èèyàn tó lórí burú ẹ mọ̀ pé táwọn èèyàn fẹ́ ńlẹ̀ Yorùbá nìyẹn kẹ́ fi sàrúdí sí kẹ́ fi bí ẹbọ míìsì ẹ̀ tó yẹn ló lè fi jọ wọ́n lójú náà lè mọ̀ pé ń ṣe nǹkan àdúrà sàárà ṣẹ́gun ẹ̀wọ̀ eléyìí náà ó ń ṣàdúrà kò jọ bí bóyá ìwà àti ata àtàlùbọ́sà tó wọ́n fi lọ wọ́n fi ṣe mọ́ẹ́mọ́ àbákàrà òun ló gbé síwájú yẹn ṣé sàárà nìyẹn àtàpé dandan wá ní kéèyàn ṣe sàárà tó bá ṣàdúrà tán ni àwọn tí ò ní tí ò rí nǹkan kan tó fẹ́ jẹ tọ́lọ́run wá ṣàánú wọn ṣé ká lọ fi ṣe sàárà náà ni àbí káwọn náà mọ̀ jẹun kán kú dànù àdúrà wà lọ́tọ̀ sàárà wà lọ́tọ̀ ọ̀rẹ́ mi ò di sí mi tí wọ́n ti jẹ́ sàárà bóyá èdè Lárúbáwá ni o bóyá èdè tápà ni o bóyá èdè Yorùbá ni mi ti mọ̀ sọ́dákọ̀ òun Islam mọ̀ yasalunaka madha yunfiqun qulil afu Ọlọ́run ní wà níbi wọn bí ẹbí kí ni káwọn ná kí ni káwọn fi ṣe sọ́dákọ̀ in tó bá ṣẹ́kù ní bùkátà ti ẹni lójoojúmọ́ ayé làwọn kan gbàdúrà yẹn wá sọ online láàárọ̀ kùtùkùtù ibi tó ti cash out tí ó ti fún ìyàwó àtọmọ lóúnjẹ nìyẹn ẹ̀dẹ̀ ń ta àwọn èèyàn jẹ. wọ́n láyé lóko yóò mú láta àkóso oṣù tí wọ́n ládọ́ kó o jẹ́ kìrìsìtẹ́nì kó o jẹ́ mùsùlùmí ṣáàjì àjọ pé Ọlọ́run tó dá wa yẹn jájọ pé a discriminate mi báyìí jájọ pé nísìn ó yá máa bú tẹ̀lé mi pé bismillahirrahmanirrahim. wọ́n tí wọ́n náà wá pẹ̀lú mi ẹ̀kan láwí orí pé yá Allahu mẹ́fà lákọ́ ṣe báyìí èyí tá a ṣe tẹ̀lé nìsín 60 la máa ṣe ó gbọ́ àwa kékútúbà yẹn méjì jájọ kékútúbà yẹn báyìí nìsín ìwọ náà sọ pé bismillahirrahmanirrahim. yálàtú 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 yálàtú. ṣàṣe bíi pásítọ̀ àwọn kan náà nìyẹn wọ́n taṣọ white sáàrin wọ́n yà á tì mí sí wọ́n kó kùránì sí àwọn sàrúdí tẹ̀ ń fẹ́ nìyẹn bí kan ní o gbé kùránì sórí bí kan ní o máa kúnlẹ̀ kásẹ̀ kan òkè kọ̀yìn sí kíbla máa ṣe kí ayé àjàkàjàkà jígínì kan 2 million ta ló kó ba ẹ̀ iṣẹ́ tó lè lọ lẹ́yìn ó padà ṣe gbẹ̀yìn àdúrà jókòó kó bá jẹ́ 10 seconds lójúmọ́ ló fi ń bẹ lọ́hùn àlà èyí tó lóore jù nínú iṣẹ́ lè tó ń ṣe consistently kódà kó kéré Yorùbá fi Yorùbá pé Ọlọ́run ẹ̀ àwọn eléyìí comedian ni wọ́n ìmí Ọlọ́run kakùrá ni wọ́n ìkakúkà ni wọ́n mọ̀ ká wallahi tẹ bá wá bí wọ́n pé àfàṣe ní tẹ́ ń ṣe ìdá kìnnìkan wọ́n dà sí rọ́ọ̀f online prayer news scam nìyẹn jálàbírì packaged ṣàdúrà fún rẹ̀ àwọn ọmọ báyẹn ṣàdúrà ta ló yẹn ní agent ó ṣe jẹ́ dandan kó jẹ́ ìwà àfáà ló ń ṣàdúrà fún yẹn àfọ́ ọlọ́tí àfọ́ ẹlẹ́bu àfọ́ àti kọ́kọ́ tiẹ̀ náà dáa oníkíni tí táyìn fi rò bẹ́yìn yẹn ẹ̀yìn yẹn lẹ mọ́tẹ́ gbọ́dọ̀ wọn báwọn yẹn ṣàdúrà mi ní kọ́kọ́ ìwọ ní kọ́kọ́ everybody náà ní kọ́kọ́ tiẹ̀ ẹ̀yà aláta tí ò wá ṣẹbọ rí tí ń kí wákàtí márùn-ún lójúmọ́ tí ò sì jàǹbá àwọn èèyàn pẹ̀lú ọjà tí ń tà wòlíì Ọlọ́run kan yẹn kí lọ́lọ́run fi ròyìn ìròyìn mi ò la gbọ́dọ̀ bá lára wòlíì alladhina amanu wa kanu yattaqun àwọn tí wọ́n nígbàgbọ́ tó sì páyọ̀ Ọlọ́run ìpáyọ̀ Ọlọ́run dà lára ẹ̀yìn kínní ìgbàgbọ́ dà tẹ̀ ń rí àwọn èèyàn jẹ ọdún mẹ́wàá bẹ́ẹ̀ lómi lè mọ̀ ṣe prayer yẹn lójoojúmọ́ kò ní kó àwọn èèyàn ládùúgbò yẹn kò ní jẹ́ kọ́mọ̀ ìpẹ́ lè dáṣẹ́ fúnra yín wọ́n mọ̀ cash out ni. wallahi pé àwọn nǹkan àwọn bàbá tán láwọn ń pè ọmọ yìí wá lọ bá bàbá kékeré bàbá fáwọn láṣìírí àṣírí náà jù lẹ́yìn ẹ wá tì mí ẹ wòrà ọkọ̀ ya ìlú ẹ̀yìn kínní kan kàkà ya ìlú kàkì kínní kan orúkọ àlùjànnú náà fi gbá létí yẹn kí lè fi yàtọ̀ sáré MQK inú sufi náà ni gbogbo wọn yìí ti wọlé sí wa lára ńlẹ̀ Yorùbá wallahi ẹsọ àfọ onísúnà tí ń gbá ṣírí káàkiri tí ń pàtẹ àdúrà 41 day special prayer ẹsọ àfọ onísúnà tó gbá yín tó gbówó lọ́wọ́ yín lórúkọ jálàbí náà ẹsọ àfọ onísúnà agérí ṣọṣẹ àsìkò ti tó tá fọ gbà yẹn gà àfikẹ́ lọ kó omi ìbàjẹ́ tẹ̀ ń ṣe yẹn nǹkan àwọn àgbà ṣe bí nǹkan àwọn àgbàlagbà náà là ń rí
orúkọ àlùjànnú talisman ọlọ́run bí gbogbo yín léèrè má fọ́ victim mùsùlùmí ni ẹ́ discover rẹ̀ ọlọ́run àṣẹ wà lára tiẹ̀ náà ọlọ́run ẹ fẹ́ gbóhùn ẹ̀ ò nídìí àfáà kankan àní tó nídìí àfáà sí ni pé bóyá o fẹ́ kẹ́kọ̀ọ́ kéwú sì wà àfáà tó fẹ́ lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹ̀ o fẹ́ béèrè ọ̀rọ̀ ẹ̀sìn wà àfáà tó lọ béèrè lọ́wọ́ ẹ̀ tó bá ti di pé ayé ẹ̀ ṣe kíní kankan ní tí ń ṣe ẹ̀ ń ṣàfáà náà táyé àfáà gan ṣamálámálá ju tiẹ̀ náà àwọn ò gbé tiẹ̀ kò ní gbé tiẹ̀ lọ bẹ́ẹ̀ nìkan nígbà tí ò níṣẹ́ yóò máa rèwọ́ jẹ kẹ́ni tó gọ̀ ọmọ gbọ̀n àtàṣọmọ́jú gbadìẹ lòun. Assalamu alaikum.